bàbá olóyin Sẹ̀san Adéwùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ Sẹ̀san Adéwùsì ní kí ẹ gbà lọ. ẹ mà tún kú déédéé wòye ò gbogbo ẹ̀yin èèyàn ìlú ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi orúkọ mi ò yí padà o èmi ni Sẹ̀san Adéwùsì táwọn tọ́lọ́run bàbá olóyin gan bàbá olóyin original tí mò ń gbé yẹ̀ sí Ọ̀tà ní bàbá olóyin bus stop bàbá olóyin bus stop yẹ̀ sí Ọ̀tà. ètò tẹ́ ń gbọ́ lónìí ó wá látòrí agbára èèyàn dúdú tẹlifíṣàn agbára èèyàn dúdú tẹlifíṣàn tẹlifóònù nọ́mbà mi 08054749455 08054749455 yes lónìí iṣẹ́ àṣírí bò ni mo tún fẹ́ kọ́ yín o má wo oògùn owó kiri ẹni bá ṣoògùn owó kì í ná àwọn tó ṣoògùn owó wọn kì í ná ṣé oògùn owó ọlọ́dún mẹ́ta ọlọ́dún márùn-ún ọlọ́dún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún náà wá kí ọ̀pọ̀ pátá ogún ọdún sógún ọdún ẹ̀ tó dẹ̀ ti wọ 40 tẹ́lẹ̀ àbí 30 tẹ́lẹ̀ àbí 20 ló wá wà mọ́ kọ́ àwọn ẹbí ẹ̀ sí wàhálà mọ́ wo oògùn owó mọ́ wò rí olórí àwọn nǹkan kéékèèké ní àmà kọ́ ẹ̀ tọ́lọ́ bá pé kẹ́ẹ̀ráyè kẹ́ẹ̀sí. lónìí iṣẹ́ àṣírí bò ni mo tún fẹ́ kọ́ yín o èmi ni Sẹ̀san Adéwùsì tátọ́lọ́ bàbá olóyin original sẹ́ẹ̀rì atare rèé o ṣùgbọ́n kí n tó kọ́ yín náwọn nǹkan tó kù ẹ mọ́ gbàgbé mo sì wé eléyìí ni wọ́n ń pè ní ọ́nàṣe medicine bá a ṣe ń lo oyin fún ẹ̀jẹ̀ ríru hypertension ń pààyàn hypertension ní ẹ̀jẹ̀ ríru ọmọ ń pààyàn o àṣírí bá ṣe lóyin fún wàǹbí o asthma ikọ́ sẹ́mìsẹ́mì ó máa ń pààyàn bẹ́ẹ̀ ṣe lóyin fún ó wàǹbí o ọ́sà kì í pààyàn ó máa ń ràn yàn lọ sọ́run ni ọ́sà ọgbẹ́ inú kì í pààyàn ṣùgbọ́n máa ń ràn yàn lọ ọ̀run àìtọ́jọ́ àṣírí ẹ̀ wàǹbí bẹ́ẹ̀ ṣe lóyin fún tó o bá lẹ́ràn kórìíra la tó o bá lọ patí wọn ò gbóúnjẹ fún ọ máa bínú ọ máa sọ bí òkú tí ò fọmọ sáyé ìkórìíra ló wà lára ẹjọ́ ìgbọ́n bá ń sáàfù oúnjẹ tó bá ti kàn oúnjẹ ọ̀tàn tí wọ́n bá ti ń sáàfù oúnjẹ ọkàn bí wọ́n gba pọ́ọ̀tù bí wọ́n pa póòsì ọmọ tó bá tún wá di pé mọ́mí ò tí ì jẹun ẹ wá fún mọ́mí yìí ló ń jẹ o nígbà bá tún lọ gbóúnjẹ wá ọmọ tó yẹ kó gbóúnjẹ wá wọn á ràn ní pure water wọn á ràn bottle water kó lọ sáfù àwọn kan ọ wà máa bínú ọ máa lọ ra bisikíìtì jẹ lẹ́yìn àgbo ẹran kórìíra wà lára rẹ mo ọ̀ràn tí ẹ sì ń kan rè ọkọ ẹ ń bínú ọkọ ẹ náà kórìíra wà lára ẹ yóò ìkórìíra kúrò lára rẹ àṣírí ẹ wà ń bí bí a ṣe ń lo ewúro láti mú ìkórìíra kúrò lára ó wà ń bí ọ́nàṣe medicine ogun ìdílé ni ò jẹ́ káwọn kan gbé rí o nínú ìdílé wọn ẹ̀ lérè èèyàn mẹ́ta mẹ́rin tó ń lo mọ́tò bí wọ́n bá tiẹ̀ ń lo mọ́tò ẹ̀ tí kò ṣiṣẹ́ ni nínú ìdílé míì wọ́n máa ń lo 20 ọdún 30 ọdún 40 ọdún wọn ní rọ́kọ wọn ní ráyà ọ̀pọ̀lọpọ̀ ohun ètí ẹ̀ríyàwó ńlé èyí tó jóbìnrin ò ní rọ́kọ fẹ́ gbé tí wọ́n fáìn tó níbi iṣẹ́ bí wọ́n ṣe promotion kò ní kàn wọ́n àṣírí ẹ̀ wà ń bí mú ègún ìdílé kúrò lára rẹ̀ eérú àti nǹkan kan ló lò àṣírí ẹ̀ wà ń bí African Power Part 1 African Power Part 1 ọ̀fẹ́ kọ́yàn rẹ tóbi àbọ̀ fẹ́ kíkiní abẹ́ rẹ tóbi kó dùn wò kó lè ṣiṣẹ́ tá a rán wá sí àwọn ní diabẹ́tíìsì ìtọ̀ ṣúgà ọ̀fẹ́ kó lọ àṣírí ẹ̀ wà ń bí African Power agbára ẹ̀ dúdú apá kìíní ṣé ẹ rí apá kejì yìí ẹlòmíín bẹ bó ṣoògùn kì í ṣiṣẹ́ bí wọ́n ṣọṣẹ́ fún kò ní í ṣiṣẹ́ bí wọ́n fún lọ́fíńdà yóò sunkún yóò pariwo yóò pe wòlíì lékè yóò pe babaláwo lóníwọ́ onírọ́ yóò pe adáhunṣe ní onífàyẹ 419 kò sóògùn tó ṣe tó jẹ́ rí o wọ́n máa ń bóògùn ẹ̀jẹ̀ ni bó lọ́ṣẹ kì í ṣiṣẹ́ bó lo pàfúmù kò ní dáhùn bóyá àwọn àgbà ti mú ọwọ́ rẹ̀ wọ́n ti dé àṣírí ẹ̀ wà ń bí o African Power Part 2 tí wọ́n bá fóògùn sínú oúnjẹ fún àbínú ọtí báwo ló ṣe rí àṣírí ẹ̀ wà ń bí o African Power Part 2 ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ díẹ̀ láàsọ fún yín ṣé àpásìkò wọ̀ kí n pọ̀ ká má lo dátà yín pọ̀ jù apá kẹta rèé o ìwọ́n tó lọ́mọ tó mu gbó ó mu kùbánà ó mu kókó ó mu kókè ó mu kówé ó mu ká
ó fògùn olóró tá a lè dákọ tán wọ́n ló mu pàánù àbíkẹ́lẹ̀ pé gbogbo àṣírí yẹn wà bí ó ṣe ní mú mọ́ àdúrà ló ṣe sínú omi tó bá ti ṣe sínú omi wà lẹ́kọ̀ọ́ ní mọ̀mọ́kú mu mọ́ kò ní kẹ́gbẹ́kẹ́gbẹ́ mọ́ bí wọ́n pè kó yìí dá wọn lóhùn African Power Part 3 ló wà. ṣé tó wá rí inú ìwé yìí o àrìnkà máa ń jábàtà o àrìnkà ò ní jábàtà wà yẹ bí contractor ó wà ń sọ́ọ̀bù òrìṣẹ́ ṣe ó jágbàṣẹ́ ṣe káfíńtà bíríkìlà rìwáyà alálùmílíọ̀n iṣẹ́ kan bẹ tí wọ́n forí èrè ṣe àṣírí ẹ̀ wà ń bì ibi èrè bẹ́jọ́ kò sí lóúnjẹ èrè béèrè ibi ọ̀ká bẹ́jọ́ kò sí lóúnjẹ ọ̀ká ń bọ́ká àṣírí èèyàn kó àṣírí Olódùmarè ni àṣírí yẹn wà ní ìwé African Power Part 3 ẹ lè rí gbogbo òwe ìrà o lórí fóònù yín lórí WhatsApp email àbí Gmail yín that is to say you can get on your phone distance is only a barrier ọ̀nà méjì ní ẹ̀jẹ̀ ń ráyè ò ṣẹlẹ̀ o lè gbà lórí fóònù ẹ ṣùgbọ́n o bá ráyè sanwó a lè bẹ́ẹ̀ póòstì rẹ̀ bọ́lá ọmọ kádàrá pé o lè sanwó ká póòstì ẹ̀ ọ wà ń bẹ̀ ẹ wo ẹja kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là mo lálágbàtà lẹ́kọ̀ọ́ ní mo ṣe lọ sí CAF Communications number 4 Aloko Laro Street mo ṣe bus stop mo ṣe lẹ́kọ̀ọ́ ní Bàrígà ẹ lè lọ sí number 36 Lajẹ Road Bàrígà ní Ègbè ẹ lọ rí Àmúbọ̀ number 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù Street number 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù Street Agodo Market Agodo Ègbè. Now ẹ mọ́ gbàgbé bàbá olóyin bus stop yẹ̀ sí Ọ̀tà làwa wà láti Ṣàngó Ọ̀tà under bridge Ṣàngó Ọ̀tà Ṣàngó pọ̀ o Ṣàngó wà nìbàdàn náà o Ṣàngó wà káàkiri Ṣàngó Ọ̀tà lábẹ́ bíríìjì ẹ wo márùn tó ń lọ yànnà yẹ sí bẹ́ẹ̀ bá dé yànnà yẹ sí ẹ pé lè bàbá olóyin lẹ́ ń lọ ọ̀kadà ó gbé yín márùn ó gbé yín tẹ́ ẹ bá fẹ́ kẹ́ ẹ wọ̀ Monday to Friday àmọ́ ń wà ń bẹ́ o ẹ fẹ́ ròyìn ẹ fẹ́ ràwì gbogbo ẹ̀ wà ń bẹ́ náà kí n wá padà sórí tí mo sọ ẹ wo òbí rẹ o òbí ẹ wo ipò ẹ òbí kí ni mo pè o òbí kí ni mo kọ sókè yìí o òbí ṣe rí òbí yìí ò lẹ́lọ́ tọ́jú o òbí tèpótèpó ni mo mú lọ́wọ́ yìí o èèpo ẹ̀ ní ò jẹ́ kẹ́ ẹ dáadáa o èèpo ẹ̀yìn ẹ̀ pátápátá lélẹ̀ à nílò yẹn o èèpo tinú ẹ̀yìn tó wà lára rẹ̀ òun ni o tí ò jẹ́ kẹ́ ẹ rí ẹ wà mú òbí ẹ wà sí èèpo ẹ̀ báyìí èèpo òbí èèpo òbí èèpo òbí èèpo òbí èèpo òbí èèpo òbí tí a bá ti sí gbogbo èèpo òbí yìí ẹ wà yọ òbí rẹ̀ sílẹ̀ ẹ̀lẹ̀ ẹ ṣe kí ni o ẹ yọ òbí ẹ̀ sí ilẹ̀ ẹ̀lẹ̀ ẹ mú ọ̀bẹ kẹ́ ẹ fi ya gbogbo èèpo rẹ̀ kẹ́kọ̀ọ́ síbì kan atare rèé o ẹ là ẹ wà yọ ọmọ inú ẹ̀ kú èèpo lásán lẹ nílò èèpo atare orógbó rèé o ẹ sí kẹ́ ẹ là ẹ wò orógbó yìí ẹ yọ kú èèpo ẹ̀ lásán lẹ nílò ó wá jẹ́ pé èèpo orógbó èèpo òbí èèpo atare mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀gún papọ̀ mọ́ ọṣẹ àgànyìn tàbí ọṣẹ funfun àwọn ọṣẹ funfun tẹ́ fi máa ń wẹ̀ mí ní polówó fún wọn tí wọn ò ní mọ̀ pé tiẹ̀ polówó àwọn ọṣẹ funfun tẹ́ fi máa ń wẹ̀ yẹn ẹgẹ́ wẹ́wẹ́ ẹ̀gún pẹ̀lú ẹ̀ yes èèpo orógbó èèpo atare èèpo òbí mẹ́ta àṣírí yàn mọ̀ bo ni ọ̀fẹ́ sòkú àná àyẹ̀ ń já ọ̀fẹ́ sòkú ìyá àyàwó àbídádì tiẹ̀ náà ló ṣàìsí wọ́n ní ẹ̀dáwó nú ẹbí àyẹ̀ ń já láàrin ọ̀sẹ̀ méjì àṣírí rẹ̀ ó bò nítorí pé èèpo orógbó ló ń bàṣírí orógbó èèpo òbí ló ń bàṣírí òbí èèpo atare ló ń bàṣírí atare ẹni ẹ gbọ́ báà mi kan ti fi kọrin báà mi Sunny Adé ó ti fi kọrin ó ní èèpo orógbó ló ń bàṣírí orógbó èèpo òbí ló ń bàṣírí òbí ẹ̀yin aráyé ẹ wá bàṣírí mi wọ́n bàṣírí rẹ ni yes nígbà òkú bá kú láṣírí ẹ̀ máa ń bò yes òkú ò ní kókó rárí lẹ́ẹ̀lẹ́ ó bímọ kò bímọ wọ́n bàṣírí ẹ̀ ni aṣọ funfun ló ń bàṣírí òkú bẹ́ẹ̀ ni àṣírí rẹ̀ yóò máa bò sàmì tó bá ráyè ẹ má gbàgbé o àbọ̀ olóyè original
tẹlifíṣàn ó wà ń bẹ o tẹ́ tó lè ti rí mi wò. Kenny Show TV ẹ lè wò kẹ́ ẹ bá mi ń bẹ o. Lórí TikTok tẹ́ ẹ bá wò ẹ bá mi ń bẹ o. Ọmọ mi ń ṣe kọ́mẹ́dì o, Mr. Lasbon comedy Adéwùsì tẹ́ ẹ bá wò ẹ bá mi ń bẹ wàláì mo wà ń bẹ. Èmi náà fọ́nì díẹ̀ ó ní ogójì ọdún tí mo fi sọ̀rọ̀ nínú rédíò ẹ wò ẹ bá mi ń bẹ. Bẹ́ẹ̀ni ẹ máa subscribe sí channel ẹ subscribe dáadáa o ẹ kì í wò dáadáa náà jẹ́ kí n máa post iṣẹ́ bí o tí ẹ bá ń wò tẹ́ ẹ bá ń share rẹ̀ torí mi bá wú yínníyínní kẹ́ni sèmí tí orí mi bá ń wú tí mo bá rí bẹ́ẹ̀ ṣe ń post tẹ́ ẹ ṣe ń wò dáadáa ní màá wá máa post iṣẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ lè wo Kenny Show TV ẹ wò bí ẹ ṣe ń wò dáadáa tí n bá post iṣẹ́ bẹ́ẹ̀ kílẹ̀ tó súnmọ́ àrí 1000 tí ó wò ilé ọjọ́ kára mi yá kí n post iṣẹ́ bí ká ẹ máa wò ó ní ọjọ́ kára mi yá láti máa post iṣẹ́ fún yín tí ẹ bá ti ń wò tẹ́ ń subscribe tẹ́ ń share ní màá padà wá kọ́ yín sẹ́ńbì agbára èèyàn dúdú tẹlifíṣàn òun ni ẹ̀ ń wò lọ́wọ́ yìí gbogbo ẹ̀ tí wọ́n kọ́ lóògùn bó oògùn àdá oògùn òkìgbé oògùn àtìlíjò ẹ jẹ́ lọ tún ṣe kẹ́rì ní rẹ̀ àsìkò tẹ́ wàá lò ló ń bọ̀ lọ́ọ̀kan tí mò ń wò yìí o kẹ́ni tó létí kó gbọ́n tí ẹ̀mí ń sọ fọ́mọ ìjọ èmi náà máa ń kọ yín lóṣìṣì nǹkan àtìlíjò àwọn akẹ́nìkan tá a máa ń jẹ láyé ìjọ sí tí mo dẹ̀ kọ yín lóṣìṣì àwọn tí wọ́n ń dààmú lórí oko wọn nǹkan tẹ́lẹ̀ fi kọ́ oko táwọn ará bí ò ní wo oko yín mọ́ mo kọ yín èèyàn mélòó ló pè mí tó dúpẹ́ yes ẹni bá ń ṣe Yorùbá lóore bí ìgbà téèyàn mú ejò tó fẹ́ nù lẹ́nu nù ni ejò ṣe é nù lẹ́nu nù yes ìtawà ń kọ yín kan bínú lábẹ́lẹ̀ pé ó ṣe ń kọ́ wọn ní gbogbo nǹkan báyìí àwọn tá à ń kọ́ náà ṣe ń mọ̀ fún wa ò ṣe sọ ní fìtílà àfi tí iná bá kú bí ẹ bá gbádùn ètò mi lónìí o ẹ tún sọ fáwọn yòókù kí wàá bọ́ olóyin òrìjìnà tún sọ̀rọ̀ kan àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé nítorí kọ́ yín tó bá yánjọ́ mi bí wọ́n ṣe ń lo ewé ẹ̀kọ́ káṣírí ẹ̀kọ́ kì í fi tú lójú ewé yes ṣùgbọ́n tó ní náà ní wípé àṣírí atare tí mo kọ́kọ́ yín yẹn wípé èpo orógbó ló ń bàṣírí orógbó èpo orógbó mo ti yọ kúrò lẹ́ẹ̀kan ló ń bàṣírí orógbó èpo obì tí mo yọ kúrò lára obì ló ń bàṣírí obì èpo atare tí mo yọ atare kúrò nínú ẹ̀ tó kó èpo ló ń bàṣírí atare ẹ̀yin aráyé ẹ wá bàṣírí èmi títí dìgbà mẹ́ta ẹ̀ máa bá mi pàdé orúkọ mi ò yí padà o Sẹ̀san Adéwùsì tá ń tọ́lọ̀ bàbá olóyè òrìjìnà tí mò ń gbéyè sí Ọ̀tà tẹlifóònù nọ́mbà mi 08054749455 títí dìgbà mẹ́ta ẹ̀ máa bá mi pàdé láyọ̀ o.